Ààrẹ Tinubu yìí kò mà mọ wọn kàn o. Nǹkan tó yẹ kó ṣe kò ṣe é, nǹkan tí ò yẹ ló ń gbájúmọ́, nǹkan tí wọ́n sọ wípé kí òkóbó rẹ̀ ó bọ̀ kò bọ́, ó ní òun lè bọ igba bẹ́rẹ́ lóòkùn. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ti fapá jánu lórí ọ̀rọ̀ tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá àwọn ará ìlú sọ ní kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n ní níṣe ni ààrẹ Tinubu ń fi àwọn nǹkan tó ṣe pàtàkì sílẹ̀ tó sì mú nǹkan tí kò ṣe pàtàkì. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn Comrade Joel Ajaero tó fi síta ló ti jẹ́ kó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ó sì tẹ̀síwájú láti gùn lé ìyanṣẹ́lódì wípé òǹyẹ̀ kan kò ní yẹ̀ ẹ́ nítorí wípé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed kò ṣe nǹkan tó yẹ. Ní pàtàkì ọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́, ó ní àwọn ilé-iṣẹ́ ìfọpo ní orílẹ̀-èdè Nàìjíríà dẹnu kọlẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò sì gbé ìgbésẹ̀ láti tún àwọn ilé epo yìí ṣe. Ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà àti rògbòdìyàn tó mú orílẹ̀-èdè Nàìjíríà dàrú ni bí ó ṣe yọ owó ìkúnpá owó orí epo tí wọn ò sì tún ṣe ìgbésẹ̀ láti tún ilé ìfọpo ṣe láti jẹ́ kí kinní ọ̀hún kó rọrùn fún àwọn ènìyàn. Ó ní ó ṣeni láàánú wípé láti òkè dé ìsàlẹ̀ ọ̀rọ̀ tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá àwọn ènìyàn sọ kò sí ọ̀kan nínú rẹ̀ láti ṣe ìgbésẹ̀ àti láti ṣe àtúnṣe gbogbo ilé ìfọpo tó ti dẹnu kọlẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ tún tẹ̀síwájú pé àwọn kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ìpàdé àti ìfikùnlukùn lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ààrẹ Tinubu kì í mẹ́nu bà á. Wọ́n ní ààrẹ kọ̀ láti dárúkọ àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n wà nídìí bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ sí ẹ̀yìn, àti àwọn ọ̀bàyéjẹ́ yìí àwọn ni wọ́n mu ẹ̀jẹ̀ aráàlú tí wọ́n sì sọ ara wọn di mùjẹ̀mùjẹ̀ nípa bí wọ́n ṣe yọ sọ́bsidì owó ìkúnpọ̀ owó orí epo. Ẹgbẹ́ NLC wọ́n sọ wípé kò buyì fún ààrẹ láti kàn máa dárúkọ àwọn kan tí kò sì mú ẹnu bá orúkọ wọn gan pàtó, tó kàn ń sọ wípé àwọn kan jẹ́ ọ̀bàyéjẹ́. Wọ́n ní sí àlùjọ̀nú ni wọ́n ní kó fi orúkọ wọn léde. Ohun táwọn ọmọ Nàìjíríà rò wípé àwọn ò bá lọ́wọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ ni wọ́n bá, ṣùgbọ́n ààrẹ ọ̀hún ó wá fẹ́ dàbí wípé àṣìyàn gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ. Ẹgbẹ́ òṣìṣẹ́ náà tẹ̀síwájú wípé ojú ayé lásán ni ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣe, kò sọ̀rọ̀ ọ̀hún dọ́kàndọ́kàn rẹ̀, ṣùgbọ́n àwọn sì tẹ̀síwájú láti máa yan iṣẹ́ lódì láti jẹ́ kí ààrẹ mọ̀ wípé nǹkan tí aráàlú ń fẹ́ ni ààrẹ gbọ́dọ̀ fẹ́. Nǹkan tí ẹgbẹ́ òṣìṣẹ́ fẹnu kò sí ni wípé wọ́n gbọ́dọ̀ mú owó epo wálẹ̀ àti wípé kí wọ́n tún àwọn ilé ìfọpo tí ó ti bàjẹ́ kí wọ́n tún ṣe. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ yóò bẹ̀rẹ̀. Ọ̀la sì ni kinní ọ̀hún yóò gbìnàyá tí ó gbéra sọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde.